Oh, lo risky lọ́wọ́ ọmọ jagba, ọmọ jagba. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọrú ẹ làbọyè aleluya o, èmi ọmọ yẹn náà ni Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Mojúbà àkọ́dá ayé, mojúbà ṣẹ̀dá ọ̀run, mojúbà lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Olúbíkí mojúbà lọ́wọ́ rẹ, ọ̀sẹ̀ ìbíkí mojúbà lọ́wọ́ rẹ, mojúbà lọ bàbá tó bí mi lọ́mọ ara ẹ̀mí oṣù ọ̀lálé. Mo kẹ́yìn ènìyàn mi, ojú tẹ́ fi ń wò mí, ojú yín ò ní fọ́. Etí tẹ́ fi ń tẹ́tí sí mi, etí yín ò ní di ní àṣẹ Ọlọ́run ọba Elédùmarè. Mo fẹ́ kẹ́yìn ènìyàn, mo bá yín mú iṣẹ́ kan wá ní alẹ́ òní, nírọ̀lẹ́ òní. Iṣẹ́ yìí ni à ń pè ní oògùn tí a fi ń lé ènìyàn kúrò nílé tàbí oògùn tí a fi ń lé ènìyàn kúrò nílùú. Méjì ni màá fún yín. Èyí tí a fi ń lé ènìyàn kúrò nílùú àkọ́kọ́ màá fún yín. Èyí tí a fi ń lé ènìyàn kúrò nílé náà màá fún yín ní ẹlẹ́ẹ̀kejì rẹ̀. Mo kẹ́yìn ènìyàn mi, tí wọ́n bá yẹ̀ sì darapọ̀ mọ́ YouTube channel mi Dr. ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́ náà mo kí yín kú oríire, mo sì kí yín káàbọ̀. Ẹ subscribe sórí YouTube channel yìí, eléyìí lè mọ fún yín láǹfààní lórí àwọn iṣẹ́ tí à ń fi kalẹ̀ fún àwọn ènìyàn wa. Ẹ̀yin náà lè jẹ́ ọ̀kan lára àwọn tí ò mọ jàǹfààní ewé àtegbò látàrí èmi ọmọ ọ̀dọ̀ àgbà. Ògùn yìí ó jẹ́ ògùn kan tí ènìyàn máa ń lò. Yálà o ní ìyàwó nílé, ìyàwó rẹ wá ń gbógun tì ọ́, o sì fẹ́ nà, o sì fẹ́ fọwọ́ ara rẹ kẹ́rù rẹ̀ síta. Iṣẹ́ yìí ni ó lò fún tó jẹ́ pé fúnra lára rẹ̀ kò lálàǹjà pátá fún alára rẹ̀ ní ó pààkì ẹrù rẹ̀ tí ó mọ̀ lọ. Nǹkan bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá, ìwọ ni òye wà láìtàlẹ́ súnmọ́ bí ìlàlẹ̀ àṣìláwù àṣírí ń bẹ nílẹ̀ Yorùbá. Iṣẹ́ yìí, orúkọ tó kẹlẹ̀ ń jẹ́ gẹ́gẹ́gẹ́ táwọn bàbá wa fún un ni à ń pè ní ayọ̀gọ̀. Ayọ̀gọ̀ gangan ni à ń pè ní ògùn tá à ń sọ̀rọ̀ rẹ̀, ayọ̀gọ̀ orúkọ tí àwọn bàbá ńlá wa tí wọ́n fún iṣẹ́ náà. Iṣẹ́ yìí bóyá oníyàwó nílé àbí èèyàn kan rẹ́ǹtì ilé ọ̀dọ̀ yín, tẹ́láǹtì ó fẹ́ sọ̀rọ̀ ara rẹ̀ di Dáúdù nínú ilé kò fẹ́ jáde. Ìwọ kàn mú iṣẹ́ yìí dà á sínú ilé ẹ̀, kàbú díẹ̀ dà sínú ilé rẹ̀, sínú yàrá tó ń gbé. Mo fi ọba dáni wáyé búra fúnra lára rẹ̀ ní ó pààkì ẹrù rẹ̀. Ó dàkùnrin láńjà wọ́n bi léèrè pé ẹ ti ń lọ ni yóò ní wọ́n wú kóńkó ń bí ni. Nǹkan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá Ọlọ́run bí nǹkan bá sì wà tó wà nílùú tẹ́ fẹ́ lé kúrò nílùú, èyí tí fún yín sì kejì oníyẹn lò fúnra ẹnìyẹn ní ó pààkì ẹrù rẹ̀ tí ó kúrò nílùú náà. Èmi ọmọ yín náà ni Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ jẹ́ kọ́kọ́ kí àwọn bàbá wa, àwọn tó jẹ́ bàbá fún wa, tí wọ́n jẹ́ alákọsílẹ̀ ògùn. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ló ní ìmọ̀ nínú ewé yìí tó jẹ́ pé bàbá rẹ̀ ń ṣe é, ṣùgbọ́n bàbá rẹ̀ ò kọ sílẹ̀. Kò sì sí iyì àti ògo àti ìgbéga fún ẹni tó fi ògùn sórí àbí tó fún ògùn sínú kú. Bẹ́ẹ̀ ni a kì í júbàrú wọn. Ẹja kọ́kọ́ kí ẹja yóò ń bó àwọn bàbá wa, ẹja yóò ń bó wọn, àgàgà bàbá tó bí mi lọ́mọ, ẹja yóò ń bó wọn. Ẹja kí wọn gan o. Ọlọ́run ní fi wá sílẹ̀. Báwo ni iṣẹ́ náà ṣe lọ ká mọ̀ pẹ̀ lórí ẹ̀? Ẹ jẹ́ kọ́kọ́ fún ní èyí tí a fi ń léèyàn kúrò nílùú, tested and confirmed. Ẹ jẹ́ fún yín báwo la ó ṣe ṣe. Ẹ lọ bá mi lọ wá ayán mẹ́ta. Ayán ẹni tí ò dá ayán mọ̀. Ẹ bá mi wá ìrẹ̀, kòkòrò ìrẹ̀ mẹ́ta. Kòkòrò yẹn tó bá di alẹ́ tí mo dún tí wọ́n ṣe tí ó máa hàn yàn létí báyìí, kòkòrò ìrẹ̀ ẹni tí ó mọ̀. Ẹ bá mi wá mẹ́ta rẹ̀. Ẹ bá mi wá ọlọ́bọ̀nbọ̀n. Kòkòrò kan wà tó ń pè ní ọlọ́bọ̀nbọ̀n tí mo dún báyìí, ọlọ́bọ̀nbọ̀n. Ẹ bá mi nù náà mẹ́ta. Ẹ bá mi jó papọ̀ mọ́ kóró àtàrí mẹ́ta. Tó bá fẹ́ lé ènìyàn kúrò nílé, a máa tẹ kinní náà, a máa dà sí orí àtẹ́lẹwọ́ wa, a wá tẹ ní òjògbè. A wá máa pe gbólò báyìí wípé àwọn jàtàrí méjì lẹ́nu, a wá máa pe gbólò báyìí wípé
a mọ̀ ní pé áyán kan kì í gbélé kádún ìrẹ̀ kì í gbélé kóṣù ọ̀sán gangan ni lọ́bọ̀nbọ̀n ń wọgbó lọ lágbájá ọmọ lágbájá gbọdọ̀ fìlú ilẹ̀ ní tipátipá ẹ ò múṣẹ́ náà ẹ ò fẹ́ dànù iṣẹ́ yẹ ẹ wọ́n fi ṣèkà o mo bẹ̀ yín torí ọlọ́run ọba àwọn bàbá wo fi ṣèkà o tó má fi ṣèkà o kọ́ wọn ò lè wádìí sí o ẹ wọ́n fi ṣèkà o èèyàn lọ ẹlẹ́ẹ̀kejì lórí tá a bá fẹ́ kí ènìyàn kúrò nílé tá a fẹ́ jẹ́ kó páàkì ẹrù rẹ̀ fúnra rẹ̀ tá a bá fẹ́ kó páàkì ẹrù rẹ̀ fúnra rẹ̀ báwo ni a ó ṣe ṣe òun náà ẹ lọ bá mi lọ wá ọ̀pọ̀lọ́ ẹyọ kan ọmọlé ẹyọ kan aláǹgbá ẹyọ kan ẹ má jẹ́ ọkọ ọmọlé náà gé nírú ẹ jẹ́ kó pé pérépéré tí ìwúre ò gbé ẹ jẹ́ ká wá mú atare odidi kan ẹ jẹ́ ká ya ẹ̀pọ̀ atare tẹ́ bá rí atare yẹn rí i pé ìdá mẹ́ta ló wà nínú ẹ̀ tá ń pè ní òkò atare ọ̀kọ̀ atare ọ̀kọ̀ atare a wá mú ọ̀kọ̀ kan nínú atare náà a ó fi jó ọmọlé a ó kó sí ọ̀tọ̀ a ó fọ́ lọ́nà a tún mú ọ̀kọ̀ atare kan a fi jó aláǹgbá a tún fọ kòkòrò dáadáa a tún kó náà sọ́tọ̀ a tún mú ọ̀kọ̀ atare kan a tún fi jó ọ̀pọ̀lọ́ a tún kó náà a ó kó sọ́tọ̀ tá bá ti wá fi ṣe báyìí tán tẹ́ bá ti wá fẹ́ lo iṣẹ́ yìí ibi tẹ́ bá ti fẹ́ lò ẹ má jẹ́ ó ṣèṣì dà sí yàrá yín o ẹ sì má jẹ́ ó kàn yín lọ́wọ́ ó yẹ bọ́ síta àbíbì kan ẹ wàá mú mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ bù lẹ́yọ kọ̀ọ̀kan ẹ wàá mísì ẹ̀ papọ̀ ẹ wàá lọ dà sí yàrá ẹni tá fẹ́ kó kúrò nílé láàrin ọjọ́ kejì sí ọjọ́ kẹta ń pẹ́ jù ọ̀sẹ̀ kan yóò páàkì ẹrù rẹ̀ kúrò nílé náà tó bá ti wá kúrò ní ilé náà kí ni tí a ó wá ṣe nǹkan ẹyọ kan náà lẹ̀rọ rẹ̀ ẹ lọ bú iyọ̀ sínú omi ẹ gbọ́pọ̀ dáadáa ẹ fi fọ yàrá tó ti kúrò kò jù báyẹn lọ tẹ́ ò bá fọ kúrò gbogbo àwọn èèyàn tó bá ń kó sílé náà kò ní mọ lò tọ́sẹ̀ kan tí wọ́n fi mọ kúrò níbẹ̀ èmi ọmọ yín náà Dr. Ọmọ-Ọ̀dọ̀ Àgbà Ẹlẹ́dùmarè ọba ò ní fi wá sílẹ̀ o mo kí yín gan o ẹ share iṣẹ́ yìí káwọn ènìyàn lè jàǹfààní ẹ o ẹ tẹ láìkì láti fẹ̀mí ìmúre hàn ẹ̀yin ènìyàn mi tẹ́ ẹ mọ kí mi lábẹ́ kọ̀mẹ́ǹtì mo kí yín púpọ̀ o Ẹlẹ́dùmarè ò ní fi wá sílẹ̀ mo ń lọ mo tún padà bọ̀ ó dìgbà o.